Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Mo tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ń lé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ̀yin náà ti ríròyìn tá a tún mú wá fún yín nígbà tá à ń sọ wípé àwọn Fúlàní darandaran yìí wọ́n ti wá di nǹkan mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí o. Ẹ̀yin náà wò ó gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń wò lójú ìwòran yín lọ́wọ́lọ́wọ́. Ó náà lẹ́ ń wò lójú ìwòran yín lọ́wọ́lọ́wọ́ yìí o. Ó lẹ́ ń wò lójú ìwòran yín lọ́wọ́lọ́wọ́. Ẹ wo iṣẹ́ táwọn Fúlàní darandaran yìí tí wọ́n tún ń ṣe o. Kéèyàn gbin àgbàdo, kó gbin ẹ̀gẹ́, kó dẹ̀ gbin gbogbo nǹkan tí tó fi ń ṣiṣẹ́ àgbẹ̀ àti nǹkan tẹ́nu ń jẹ, kí àwọn Fúlàní darandaran kí wọ́n dẹ̀ kó màálù wọn wá kẹ́dẹ̀ wá máa fi jẹ oko. Ẹ̀yin náà wò ó ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa wò wípé wọ́n ti látẹnumọ́ jù síbẹ̀ náà làwọn Fúlàní yẹn wá burú tó àwọn tí ò dẹ́gẹ́ mọ̀ ẹ̀gẹ́ lẹ̀ ń wò yìí ò tán jẹ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ dá àgbàdo mọ̀ tẹ́ ẹ̀ sọ wípé wàhálà yìí ti pọ̀ jù ẹ jẹ́ kí wọ́n ṣayé wọn òun lẹ̀yin náà ń wò yìí òun lẹ̀ ń wò lọ́tún òun lẹ̀ ń wò lósì ní yìí. Ṣé bá a ṣe fẹ́ máa bá lọ náà lélẹ̀ ẹ̀yin ìran wa? Kódà àwọn Fúlàní darandaran yìí kódà ṣé bá a ṣe fẹ́ kọ̀ǹtínù lélẹ̀ yìí tí wọ́n máa kó nǹkan jẹ oko adẹ̀ ń wí lọ́tún adẹ̀ ń wí lọ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn à ń kí à ń sá wọ́n láwọn ò bẹ́ni tó kú. Ẹ̀yin náà ti rí báyìí o ẹ wo oríṣiríṣi àrà burúkú ìwà burúkú tí àwọn Fúlàní darandaran yìí tí wọ́n wù lórí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan báyìí ni wọn ò lè rí ṣe nílẹ̀ Yíbò wọn ò lè rí ṣe ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa yìí ó ti wá di mọ́líkì o ó ti di mọ́líkì tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ wá ní ká mórí wá ká fọrùn lẹ̀ òun náà lẹ́yìn náà ń wò yìí gbogbo àwọn ládéládé wa gbogbo àwọn ìjòyè gbogbo àwọn sẹ́nétọ̀ gbogbo àwọn gómìnà tẹ̀ kí mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà náà lórí àwọn ètò wa yìí pé kí làwọn gómìnà ilẹ̀ Yorùbá wa yìí gan ṣe kí làwọn gómìnà ilẹ̀ Yorùbá wa yìí ṣe tó wá di pé gbogbo ẹ̀ wá ti di ó ti wá di wọ́n ti da lórúkọ mọ́ sàpàtì káwọn Fúlàní wa máa kọrin pé àwa yín la nílùú ẹ mọ́ pé wá lálejò mọ́ gbogbo àwọn ìwà burúkú báyìí tá à ń sọ náà nìyí pé ó ti gògò lórí lọ́dọ̀ àwọn Fúlàní ìtàfin àfẹ́ wọn mọ́ nílẹ̀ Yorùbá ẹ wo nǹkan tí wọ́n ṣe gbogbo oko náà ti jẹ tán o gbogbo oko náà ti jẹ tán apèyìn ládéládé apèyìn níjòyè apèyìn lọ́balọ́ba ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí i a lè máa bá lọ báyìí oko ẹ̀gẹ́ tí wọ́n jẹ yìí kí ni ká ti pè yìí sí báyìí níbo ni káwọn àgbẹ̀ yìí ti bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ ná wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ yáwó tí wọ́n fi ṣiṣẹ́ àgbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n lọ gbowó gbọ́múlé láńtà òun lọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ra àwọn nǹkan tí wọ́n fi ṣiṣẹ́ àgbẹ̀ yìí tán fi sanwó àwọn lébọ́rà tán fi sanwó àwọn nǹkan oko tán rà kó tó di pé àwọn Fúlàní darandaran yìí kọ́ wá di pé àwọn náà wá lọ ń kó màálù wọ́n ń kó jẹ oko ǹjẹ́ tẹ́nìkan náà bá mú màálù tiwọn náà tó bá pa tó gbọ̀bẹ̀ lé lọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní fi sàsun tàbí tó fi ń ṣe tó ta gẹ̀ẹ́rẹ̀ tí ná sínú àwọn Fúlàní náà máa dùn ni ṣé ni wọ́n máa dùn gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé ẹ má wòran ẹ̀yin náà wò ó ṣáà ó nígbà tó bá bàlú jẹmọ yín lórí ni kí ẹ̀yin náà tó mọ̀ wípé ara ń kan àwọn èèyàn ìlú ò fara rọ ó nígbà tó bá bàlú jẹmọ yín lọ́wọ́ kẹ́ ẹ tó mọ̀ pé gbogbo nǹkan ò lọ déédé gbogbo nǹkan ò ń ṣe ìlú ò fara rọ ẹ̀yin náà wò ó sì àdé ń sọ̀rọ̀ nínú àwọn fọ́nrán tá a ti ṣe náà tí Ògùn stéètì náà wà tá a ti pariwo tá a pariwo tí ò sí àwọn gómìnà síbẹ̀ ní báwo ò gbọ́ nǹkan kan wọ́n síbẹ̀ ní pé àkílẹ̀ àti ẹ̀wí gan wọ́n síbẹ̀ ní pé tó bá wù wọ́n wá dákẹ́ wọn ò rí nǹkan kan ṣe tí bá a ṣe pariwo tó l'Ògùn stéètì àti ìgbọ́ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìgbọ́ pé solution wà bẹ́ẹ̀ kódà láti wá ṣèyí sí báyìí èèyàn wa a ti ṣèyí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá náà tí wọ́n wà láwọn agbègbè táwọn ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń ṣe bí ẹni yìí tẹ́ pé bóyá wọ́n rìn dìn ní o àbí bóyá ká lè sọ pé bóyá ẹ̀rù ń bà wọ́n ní o àti ẹ̀mọ nǹkan tá a fẹ́ pè gan. gbogbo àwọn nǹkan báyìí náà tó ń dá wàhálà sílẹ̀ lọ́tùn lósì náà lélẹ́yìí torí báwọn gan tó tọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ sọ pé káwọn bá lọ ilé ẹjọ́ wọ́n á sọ pé àwọn làwọn jẹ̀bi wọ́n á ní káwọn lọ tírìtì wọn wọ́n á ní káwọn lọ ṣe kéde òkè ó lélẹ́yìí báyìí nísìnyí àwọn lọ́balọ́ba tó ní Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní onílùú ò ní jẹ́ kí ìlú ẹ̀ ò tú tí wọ́n nígbà tí ìlú bá tú bẹ́yìn lọ́balọ́ba lórí èyí ládéládé yìí kẹ́ ẹ tó mọ̀ pé kẹ́ ẹ wá nǹkan ṣe sí i àbí àlejò ilá àwọn gajù onírè rẹ̀ lọ ni ilá òun gajù onírè lọ àwọn Fúlàní yìí àwọn náà wá dọ̀gá mọ́ wa lọ́wọ́ wọ́n ti wá jẹ gàba lé wa lórí ìsìn
kò síbi tí fúlàní ò lè dẹran jẹ ó lẹ̀ ń wò yìí ẹ̀gẹ́ náà bàjẹ́ àtàgbàdo àti gbogbo nǹkan oko àti gbogbo nǹkan ewébẹ̀ eléyìí tún ga o fún ọgbà ẹ̀ńtẹ́ wò wá lọ́wọ́lọ́wọ́ nílé ẹjọ́ bá láìkì tẹ́ bá wa ṣíà kí ni èrò tiyín lórí nǹkan tá a mú wáyé kí ni èrò tiyín ẹ bá láìkì ẹ bá wa ṣíà ẹ bá wa subscribe ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọ̀bàyéjẹ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn kàńdá ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ní solution lọ́wọ́ láti wá solution sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ bá láìkì tó yẹ bá wa ṣíà ẹ jẹ́ kó lọ fà ẹ ṣé òótẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment, and subscribe. Thanks for watching.